Àlùfáà ìjọ Kátólíìkì gbẹ̀mí ara rẹ̀ l'Amẹ́ríkà nígbà tí wọ́n ní kó padà sí Nàìjíríà. Àlùfáà ìjọ Kátólíìkì kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Massachusetts ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Reverend Benjamin Okwe-Madu, ti gbẹ̀mí ara rẹ̀ báyìí lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n pàṣẹ fún un láti kúrò ní Amẹ́ríkà kó sì padà sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó ti máa ń sọ pé òun bẹ̀rù látàrí wàhálà ètò ààbò tó mẹ́hẹ̀. Reverend Benjamin Okwe-Madu tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnléláàádọ́ta gbẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ kejì oṣù keje nínú ilé rẹ̀ tó wà ní Linfield, Massachusetts, gẹ́gẹ́ bí Archdiocese of Boston, níbi tí ó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà ilé ìwòsàn àti àlùfáà ìjọ láti ọdún 2021. Ìwé ìrìnnà tí wọ́n ṣe fún iṣẹ́ ìsìn rẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà la gbọ́ pé yóò parí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje tí a wà yìí, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ. Diocese of Abakaliki tó jẹ́ agbègbè ìjọ rẹ̀ ní Nàìjíríà ti àpá láṣẹ láti padà sí ilé kíákíá láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tí wọ́n yàn fún un láti ọjọ́ kẹrin oṣù kẹjọ lọ. Ìròyìn gbọ́ pé Madu ti fi hàn kedere pé òun kò fẹ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tó báwọn ọmọ ìjọ sọ ní oṣù tó kọjá àti nínú ìfiránṣẹ́ ìkíni ìdágbére tó fi sórí ojú òpó wẹ́ẹ̀bù ìjọ rẹ̀ ní ọjọ́ díẹ̀ ṣáájú ikú rẹ̀. Ó sọ pé ìpadàbọ̀ rẹ̀ sí Nàìjíríà kìí ṣe ìfẹ́ rẹ̀ rárá, ṣùgbọ́n pé àwọn aláṣẹ tí òun kò lè lágbára lórí wọn ló fa òpin àkókò rẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà. Ní ọjọ́ Àìkú kan ṣáájú ikú rẹ̀, Madu ní ìkọlù àìfọkànbalẹ̀ nígbà tó ń lọ sí Mesa. Wọ́n sì gbé lọ sí yàrá pàjáwìrì ilé ìwòsàn fún ìtọ́jú, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìjọ ṣe sọ fún Boston Globe. Madu ni wọ́n bí ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 1972. Wọ́n sì fi ṣe àlùfáà ní St. Teresa Cathedral, Abakaliki, nípínlẹ̀ Ebonyi, tó sì yẹ kó ṣe ayẹyẹ ọdún karùndínlógún gẹ́gẹ́ bí àlùfáà ní ọjọ́ keje oṣù keje tó jẹ́ ọjọ́ márùn-ún lẹ́yìn ikú rẹ̀. Ó ti ṣiṣẹ́ ní Archdiocese of Boston fún bíi ọdún mẹ́fà lábẹ́ Visa R1 fáwọn òṣìṣẹ́ ẹ̀sìn, tí èyí tó kẹ́yìn yóò sì parí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje. Boston Globe tún ròyìn pé agbẹnusọ Archdiocese Terence Donilon sọ pé kò sí ọ̀nà láti tún Visa Madu ṣe mọ́ nítorí ètò ìmúlò tuntun tí ó kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Amẹ́ríkà. Madu la gbọ́ pé ó ti máa ń sọ̀rọ̀ ní gbangba nípa ìbẹ̀rù rẹ̀ láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí ọ̀pọ̀ àwọn àlùfáà ti ń dojúkọ ìjínigbé àti ìpànìyàn ní àwọn ọdún tó kọjá. Nínú àlàyé àpapọ̀ tí wọ́n tú síta ní ọ̀sẹ̀ yìí, ẹgbẹ́ àwọn àjọ ará Nàìjíríà ní ìlú òkèèrè àti àwọn àjọ alátìlẹ́yìn Kìrìsìtẹ́nì pé àwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà láti dá dídá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà padà dúró, kí wọ́n sì fún àwọn tó wà ní Amẹ́ríkà ní temporary protected status.